tí a bá gbé wá ní ìgbà pé gbogbo alábàbọ̀ wa ó jọ ọ̀fẹ́ lọ́wọ́ fún wa. Wọ́n á fi àṣàrò lẹ́gbàá àṣàrò wọn máa jẹ́, wọ́n á fi àṣàrò wọn fi fúrúùtù wọn á gbé síbẹ̀ fún wa. Olúkálùkù ló ti ní orúkọ ẹ̀ nínú ọdún ẹ̀ka ayọ́ báyìí. Ó bá ti di aago 12, àwọn olóyè yẹn agbóyè yẹn wọlé nínú sílẹ̀tì ńlá báyìí. Àwọn àgbẹ̀ tiwa wọ́n fún wa ní 30 minutes àjẹun àdìbàdà sí sùn. Àdìbàdà sí ẹ̀kọ́. Tí a bá ṣe báyìí, tí a bá ti wọ ọmọ sùn yẹn pẹ́pẹ́, wọ́n ti ṣe ọmọ tí wọn á bí nàlẹ́ yìí lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ti ẹ̀kọ́wé yẹn ní ìsìnkú wà ní pàmò àìsàn rẹ̀. Ó yẹ kọ́ wọn máa fẹ́ lónìí ni wọ́n ti fojú bẹ́ẹ̀ tó rẹ̀. Tó bá rí bẹ́ẹ̀ òrè lọ́lé nínú àwọn nọ́ọ̀sì, àwọn ọmọ sì yẹn lórí. Nígbà tá a lọ sẹ́kọ́ndì sùn ní Rẹ́kùnà Avenue, ṣé ìgbọ́dọ̀ báyìí wọ́n ti sẹ̀lẹ̀ ìgbà ìbọn lórí fún ọ̀rẹ́. Nígbà tá a wà ní sẹ́kọ́ndì sùn, tí a bá ṣe báyìí pé wọ́n bá ti rí ojú wa, wọ́n á rí bá wa sí Rambo Health Center. Wọ́n bá rí bá wa sí Rambo Health Center yìí. Wọ́n bá ti rí student pẹ̀lú aṣọ yellow and green. Gbogbo patient ọba dáná wọn abáfẹ́gbẹ́ àwọn ọmọ ọdáwọ̀ dọ́kítọ̀ àwọn afẹ́wà lójú wọn kò wá tẹ̀sí wa. Tó bá jẹ́ ọmọ tó máa bí ní wọ́n á bí ìjẹ̀wọ̀n ránṣẹ́ sí ẹ̀. Ọ̀fẹ́ yìí o, wọ́n bá lẹ̀ ní àdíjì ẹ̀ wá kó òfẹ́ òkú tó máa kó fún òòlù tó lóṣù méjì lọ́fẹ̀ẹ́ lóko. Ó bá lẹ̀ pé òòlù stamina wá fi ambulance general hospital yẹn random hospital yẹn wá fi gbé délé. Ìgbà dákọ̀ lè kó. Bẹ́ẹ̀ wọ́n lè ní ṣe ní gbogbo UPN states. Táwọn fẹ́ wọ skul, ìwé ọ̀fẹ́ náà wọ́n fún wa. I remember by then 13 textbook ọmọ àkókò wa àdàwọ̀ secondary school. Wọ́n wá kó àwọn higher education and big note. Lagos state government not for sale. Ọmọ àkókò náà. Ìgbà yẹn owó epo tí ìwọ́n epo tẹ̀lé pọ̀pùlà èrò ní budget àwọn state yẹn. Wọ́n nítorí pé wọ́n ní òótọ́ àti òdodo wọ́n lè ṣe gbogbo ọdún ẹ̀kọ́ ṣe. Tí ẹ bá wo Èkó, ẹ bá wo gbogbo àwọn ilé dákọ̀dé kan, ó pé eléyẹ fún àwọn mẹ̀kúnnù. Ó lè gba just 10% wọ́n máa sanwó yẹn láàrin 12-15 years wọ́n á sanwó yẹn tó ilé yẹn dé tiwọn. Mo rántí olórí ẹbí wa ó gbé ní àdìgbọ̀báwọ̀ ó ní 2 bedroom flats. Ó ní 2 bedroom flats. Ilé ìdáná lè lòdì lòwú ẹ̀. Ó sọ tọ́kọ́tọ́ ó sọ wẹ̀ kótókótó kú. Nígbà tó kú, ó kú kan náà àwọn ẹ̀yẹ ló ga yẹ̀ nígbà tó. Kò ní wọ́n tọ̀wọ́ kò ní kankan. 2 bedroom flats yẹn làwọn ọmọ ẹ̀ tà. Òun náà fi bẹ̀sùn lọ́ra wọn ní school. So, ẹ bá ní pé bàbá sọ̀rọ̀ security, àmọ́ àti sọ̀rọ̀ tó wọ́. Kí ló fa security yìí? Nítorí pé kò síṣẹ́, kò sóúnjẹ, ìnira bu ara yìí. Kí ló fa ọmọdé yìí? Tọ́bi ló ń ṣe tọ́ àwọn ọmọ tó jáde school tí wọ́n níṣẹ́, wọ́n á gbọ́ yẹn pẹ́tẹ́pẹ́. Nígbà tó bá fi owó ẹ̀kọ́ tó lọ́wọ́ lọ sílé ìwé, ó lọ ọdún mẹ́rin tó ní dìgírì tó níṣẹ́. Ọ̀rẹ́ àwọn níṣẹ́, ebi apá ẹ̀kọ́ wájú ọjọ́ ìwà. Báwo ni ìjọ import? Ṣùgbọ́n tó bá lọ níṣẹ́ tó ní báyìí, tó ti báyìí sọ́rùn, kò sí ẹni tó lè pèsè ẹgbẹ́ lọ́jọ́ yìí. Orí àwọn àwọn integrity ẹ̀ àkókò òní fúṣọ̀. Ṣùgbọ́n ọmọdé ní bá ń gbà ẹ̀ẹ́dẹ̀gbàgbé fúṣọ̀, survival ló ní. Ọlọ́run bẹ ilé ìtumọ̀ rí, àgbà lọ́wọ́ àwọn amúnisìn yìí. Alálẹ̀ Yorùbá àgbà lọ́wọ́ àwọn amúnisìn yìí. Ìṣẹ̀dálẹ̀ Yorùbá àgbà lọ́wọ́ àwọn amúnisìn yìí. Bàbá wa Yorùbá akọrin àgbà lọ́wọ́ àwọn amúnisìn yìí. Àwọn ẹgbẹ́ náà ló ń pa àwọn ọmọ tó wá rí.
sí primary school. Bàbá bẹ́ẹ̀ sanwó pàtàkì ó ti di bí $3 million pàtàkì. Bàbá calculate ọmọ kìíní, ọmọ kejì, ọmọ kẹta, ọmọ kẹrin, ọmọ karùn-ún. Àṣọ àwọn tó wà níbi ní àgbéwọlé o. Ẹni tẹ́ fẹ́ ní civil servant. Lẹ́yìn fún ní $80,000 tó lè fẹ́ bedroom flat, 2 bedroom, 3 bedroom flat. Ayíwé. Ẹni tẹ́ fẹ́ ní ó wà ní level 12. The salary structure is too poor. Ẹ̀wọ̀n pẹ̀lú ọba àṣùfà. Ẹ̀tọ́ àlọ́dá àṣù ní ilẹ̀ kangaroo. Ẹ̀lọ́dá àṣù ní ilẹ̀ mo ṣẹlẹ̀ rí nígbà ológun. Ìyá yìí tó ìyá yìí tó.
When angels are singing, you are worthy. You are worthy. Angels are singing. Angels are singing. What we are doing here is purely a security event. It's about complementing the effort of the law enforcement agents in our region. It's about putting our house in order, of building a department called Yoruba Dependent Security Team, which we have done in Lagos State. The second edition was in Abeokuta, Ogun State. The third edition was held on Tuesday, 2 days ago in Ibadan.
edition in Osogbo. It's a purely verification exercise. We are giving instruction to the state coordinator for the past 5 months that each local government have at least 100 of dependable security teams, so that in case of any eventuality, they can respond to it in their own location and their local government. Gentlemen of the press, you are aware that there is security threat almost entire Nigeria. And what we have in the southwest is becoming pronounced. And it's so alien to our history, the way we always operate in our region from immemorial. And we decided that we should put our house in order. We should build this Yoruba dependable security team. Apart from this arrangement, we have about 6 departments of security in Yoruba people's companies. The work we are doing here is the 7th. We realize that we have some able men and women who did not want to join security department on uniform. So we now decided that some potentials who did not want to join the security team on uniform should be tagged Yoruba dependable security team. That was exactly what we are doing here. The intelligence report reflecting from us and various security organizations, we notice strange faces, people that we can classify as ISIS have integrated in Yoruba, especially what happened in Yoruba. About 40 people was killed in the worshiping center in Catholic Church. And what we have witnessed in various communities about kidnapping, and what we have witnessed about our people going to the farm, that this criminal is sued for doing their legitimate business and operation. And that was one of the reasons that we are unveiling this new security department within OPC in Osun State, so that we can put our house in order and to defend our region. What we are doing here will be useful to the traditional institution of various communities, will be useful to the security agencies in various communities. There can be a synergy between this department and various security agencies in each community. What we need most is that our environment should be free of crime. What we need most is that the security threat should be reduced in our region. And approximately, if you can do anything to assist other regions in India, there's only bad on it. You're welcome.